àṣírí ti kìrìsìtẹ́nì ti tú Netanyahu ní kí wọ́n máa wà pé Jésù mọ́ ní Israel. Ó ní kí wọ́n máa pe Jésù mọ́ bẹ́ẹ̀. Ṣé àṣírí kìrìsìtẹ́nì ò ti tú? Wow. Bàtẹ́lẹ̀ ń kọ́wọ́ lẹ̀ pé àwọn kan lọ sí Jerusalem. Ẹ wo tuntun pa Jerusalem láti 2 years. Ẹran kọ́kọ́ náà pa mẹ́rin náà pa o láti 2 years. Kí la fẹ́ sọ nípa ẹ̀sìn méjèèjì òdo ni ẹ̀sìn báyé yẹn la ṣe máa padà sí. Lẹ́yìn la fi bẹ̀rù àwọn Àgbẹ̀kọ̀yà nígbà tí brọ́dà mi Fáṣẹ̀hún ṣì wà láyé tí ó tó ráyè tí OPC gbogbo ayé mi àwọn wọn náà lọ pe Buhari wá pé the rate OPC fi long time yẹn pé wọn ẹ̀rù ń bà wọn kí wọ́n máa lọ gba Kwara. That's the secretary of Buhari náà àwọn olóòsàn ti sọ́jà lélẹ́yìn tó kù yìí. Yes, then lọ́bìnrin lọ́wọ́ Danjuma lọ́bìnrin Yorùbá lọ́wọ́ Danjuma tó ti ń fi ìṣẹ̀ṣe yìí náà ló fi kọ́ wọn láyà jẹ́ nígbà tó nìkan dá táwọn omi ní gbogbo Ìjẹ̀bú-Òde. Kò sí wọn lè ṣe bọ́ọ̀lù òun ló máa fi táǹkì káàkiri being an accountant òun àtàwọn ojú olúwa ló gbọ́n àti gbogbo wọn all the time. Tẹ́ ń gbogbo nǹkan wọ̀nyí kẹ̀rẹ́ àwọn náà pàpà há léèmọ̀ wọn ha Àwùjalẹ̀ léèmọ̀ egbò kan wà lẹ́sẹ̀ àti fẹ́ẹ̀ tó bí 40 years ó gbé lọ bẹ́ẹ̀ ni. Ṣé báwọn kan ló lọ jà civil war ṣé báwọn kan ló lọ jà world war wọ́n di kan máa yà lọ nígbà tó dẹ̀ lọ́dún àwọn 42 tó ń kó lọ 42 tó lọ ló tún padà àwọn ìgbó wà bèrè pé how do they do it wọ́n ti jẹ́ agbẹ́rẹ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀fẹ̀ tó ní dání ṣe bá Adébóyè ṣe oògùn títí ó fi lóun padà sí rèdíò mọ́ ṣe gbẹ́rẹ́ tó wà lára Adébóyè ti parẹ́ àbí ara pákó làbí ara ń ta kò sẹ́yìn tó máa ó ta kò lórí ẹ̀ lẹ́gbàá tẹ ní Oyèdèpọ̀ is an architect ó ń draw plan ó ń ṣe gbogbo ẹ̀ ilé mélòó ló ti bá wọn kọ́ ní Nàìjíríà wọ́n gbà tó ń ti rí àwọn wọ̀nyí gbá. àjọba nídànrè lẹ́nu ọba tó fẹ́ jẹ nídànrè ń sìn ẹ̀yin odi náà ti mú wa ṣòro yẹ wa then ọba yẹn kẹ September ló yẹ kó jẹ́ kí ló lè tura September ló yẹ kó jẹ́ ẹ̀yin odi ló máa ti wá then tó bá dẹ̀ ti dé láti ẹ̀yin odi lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti mọ̀ torí ó ga ó dẹ̀ pupa ṣòro yẹ ń sìn then tó bá ti dé rẹ́gí ló máa jẹ́ síbẹ̀ torí wọ́n ti fẹ́ gbégbèsè tó rán tẹ́lẹ̀ but eléyìí ó ń bọ̀ láti lóyìnbó ẹgbẹ́ mi ṣe sọ́ọ̀bù àgbà ìsànà ní Minnesota ló máa ti wá. 57, 58 to 60 Awujale was a very fine handsome boy studying accounting in UK. Ifá ló mú bàbá ẹ̀ pé òun ló yẹ kó jọba Ifá ìṣẹ̀ṣe ẹ̀sọ́ ìgbà tó mú bàbá ẹ̀ wọ́n wá ní bàbá ẹ̀ ti dàgbà jù so wọ́n ló lọ́mọ kan ọmọ yẹn ni wọ́n travel lọ wò gbogbo àwọn èèyàn tó mọ ọmọ yẹn kó tó travel wọ́n sọ nípa ìwà rere ẹ̀ ṣùgbọ́n tó wá dọ̀hún náà wọ́n lọ ṣe lálejò wọ́n fi wo bó ṣe ṣe wọ́n lálejò bó ṣe gbogbo ẹ̀ wọ́n rí àmì olórí lára ẹ̀ ta ló fún wọn ní point àdébẹ̀ Ifá ṣùgbọ́n